ayé ti bàjẹ́ o. Iṣẹ́ gba tiẹ̀, ọ̀tún ìlú gba tiẹ̀, òsì ìlú gba tiẹ̀. Lórí báyé ti lọ, lórí báyé ti lọ, ayé lórí kòtò lọ. Owó ẹ̀yìn ló gbòde. Kí wá o, a kú bójú ọjọ́ ṣe rí ibi tá a ti lè máa wò wá káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni o, Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Ayé lórí kòtò lọ. Àtúkù àti àsìkò ìfetíléko Aare nígbà tí a post ẹ̀ síta yí pé ọ̀rọ̀ tí ó jáde yí pé wọ́n gbé Alhaji Oriyomi Hamzat ẹṣẹ́ wọ́n ti pè mí sákèsì sí àkọlé yẹn, mo rò pé àti ṣìkìní yẹn gbé fúnra wọn FIB ẹṣẹ́ gan ni àti tún ṣe ń bí pé wọ́n gbé Alhaji Oriyomi Hamzat ní àárọ̀ kùtù òní, wọ́n gbé Alhaji Oriyomi Hamzat níta gbọ́ ni wípé àwọn ará àwọn òṣìṣẹ́ elétò ààbò ní orílẹ̀-èdè wa ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ni wọ́n pe ti ìjọba àpapọ̀ ní Àbújá tí léyìí tó sì pé wọ́n sì wọ́n wá gbé Alhaji Oriyomi Hamzat. Adúpẹ́ pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ Alhaji Oriyomi Hamzat wọ́n tẹ̀lé wọn títí tí wọ́n fi dé Àbújá tí wọ́n fi wọ airport, ṣùgbọ́n iná ni wọ́n ń ṣe àfihàn tí wọ́n sì jẹ́ ká mọ bí ó ṣe ń lọ. Wọn ò jẹ́ kí etí wa kó di nípa pé bí wọ́n ṣe ń gbé Alhaji Oriyomi Hamzat lọ. Mo rò pé gẹ́gẹ́ bí tí wọ́n wá sọ ni wípé kò sí nǹkan míì tí wọ́n fi gbé Alhaji Oriyomi Hamzat ní bí kò sí nítorí ọ̀rọ̀ ìṣekúpa Timothy Adégòkè Olúwadámiláre ọmọ wọn nílùú Èrúwà tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, tí Alhaji Hamzat Oriyomi táwọn náà sì jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, tí èmi Aare Laji Abbas náà jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Yàtọ̀ sí èèyàn, Aare Laji Abbas jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò akọ̀ròyìn, Alhaji Oriyomi Hamzat jẹ́ òṣìṣẹ́ akọ̀ròyìn tó ti ṣe yí pé òun gan tó wá nílé iṣẹ́ rédíò aládàáni tiẹ̀ gangan ìyún Àgídìgbò 88.7 FM nígboro Ìbàdàn. Yàtọ̀ sí yìí ó tún wá ní ìtàkùn ti tẹlifíṣàn tó ní Àgídìgbò tẹlifíṣàn. Ilé ìjẹ́ àmọ́ ìpè tó bá ti di ọ̀rọ̀ iṣẹ́ ìròyìn ọkàn Alhaji Oriyomi Hamzat púpọ̀.
gẹ́gẹ́ bí ìlànà tí a sì ń tẹ̀lé káàkiri àgbáyé, àwa tá à ń jẹ́ òṣìṣẹ́ akọ̀ròyìn a ní ẹ̀tọ́ láti tọpinpin ọ̀rọ̀ ìlú ni o. Kódà lásìkò ogun wọ́n máa ń fún àwọn oníròyìn ní àǹfààní ẹ̀rí àti gbé aṣọ wa pírẹ́sì a máa ń ní. Kò sí oníròyìn tó bá dángájíá tí ì nírú aṣọ náà tó gbó ti kọ pírẹ́sì sí lára. Èmi náà nípa tí mo fẹ́ lọ ṣiṣẹ́ àkànṣe tá a máa ń wọ̀ bàbá yìí pé téèyàn bá ti ọlọ́pọ̀ ní ẹsẹ̀ máa béèrè pé ìwé ìdánimọ̀ tí wọ́n bá ti rí i tí wọ́n bá tẹ̀ wá tó wá béèrè pé àwọn tẹ̀ wá fura kó má sí pé ayédèrú tí wọ́n bá kọ́ rí aṣọ wọn á fún yàn lọ́wọ́ èèyàn. Kódà àwọn tó ń ṣe tí wọ́n ń lọ lásìkò ogun wọn á máa wọ aṣọ akọ́tàmẹ̀ tó pé pírẹ́sì náà ni ó wà níbẹ̀ léyìí tó ṣe pé ìjọba àti ètò àgbáyé wọ́n fi ààyè gbà á. Ilé ni ó jámọ́ pé Alhaji Oriyomi Hamzat kò sọ ọ̀rọ̀ àyọnusọ. Tá a bá gbàgbé nígbà tí ọ̀rọ̀ ikú Timothy Adégòkè bẹ̀rẹ̀ nínú àwọn tó palára iná ní Aare òpìtàn wà nínú àwọn tó palára. Tẹ́ bá rántí Facebook account mi tó ṣe pé ti Laji Abbas gangan torúkọ mi ní tààràtàrà wọ́n ṣe débi wípé Aare lò mọ́ léèta tí ó kún ní nǹkan bí ọdún 15 sẹ́yìn tó fi pé Itan Yoruba tí ẹ ti ń wò mí Itan Yoruba page wọ́n tọwọ́ bọ̀ gidi gan débi wípé àkọ́kọ́ tiẹ̀ lè ṣe ètò lórí ẹ̀ fún odidi oṣù kan. Nígbà ọ̀yá àwọn èèyàn tó máa ń wò wá live wọ́n já wálẹ̀ níbi tí wọ́n tọwọ́ bọ̀ dé. Péèjì tó ṣe pé àwọn èèyàn tó ń fọ́lù ẹ̀ wọ́n lé ní 200,000 táwọn èèyàn tó láìkì ẹ̀ wọ́n lé ní 100,000 tó gbé tá a bá wá ń ṣètò àgídílà fi máa rí èèyàn 100 200 tí wọ́n máa wò ó live. Lórí ọ̀rọ̀ Timothy Adégòkè náà ni a rí pé wọ́n háàkì Facebook account Alhaji Oriyomi Hamzat ńgbà náà débi pé wọ́n fẹ́ háàkì ti Aare Laji Abbas. Aago kan náà tí wọ́n háàkì ti Alhaji Oriyomi Hamzat yẹn láago 3 òru ìyẹn náà wọ́n fẹ́ háàkì tèmi àmọ́ bẹ́ẹ̀ mi ṣe rí kò jẹ́ kí ní yóò já àjèjì sẹ́mi mo gba àdànù sẹ́gbẹ́ kan débi pé wọ́n lọ dìlítì fídíò àkọ́kọ́ tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n gbé nípa ọ̀rọ̀ ikú Timothy Adégòkè. Àmọ́ tiwa ó sì wà ń bẹ̀ torí pé Alhaji Oriyomi Hamzat ti gbọ́rọ̀ ikú Timothy Adégòkè Aare Laji Abbas lẹ́nì kejì tó gbé ìfọ̀rọ̀wérọ̀ àkọ́kọ́ pẹ̀lú Gbadé ẹ̀gbọ́n Timothy Adégòkè Aare Laji Abbas ní ẹnì kejì tó gbé. Èmi ni mo gbé nígbà náà tó ṣe wípé kò sí nǹkan mìíràn pé nígbà tí Alhaji Oriyomi Hamzat ti sọ̀rọ̀ wọ́n wá pariwo wípé tó ẹ̀yin èèyàn ẹ bá wa gbé o gbogbo ẹ̀yin èèyàn pátá yín lọ́kàn ọ̀rọ̀ ìlú ni ẹ bá wa gbé ẹ bá wa dá sí ẹ má bínú ẹ̀yin tá a fi mọ́nítọ̀ ń tà ń ṣe tó rọ́rọ̀ àwọn ará bíi ti gba ká máa mọ́nítọ̀ rẹ̀ lọ́tún lósì ló jábọ́. Èyí ni àwa náà fi tara bọ̀ ńgbà náà tí tá a fi gbé nígbà náà ló wá jẹ́ pé bí wọ́n ṣe àtàkì Alhaji Oriyomi Hamzat náà ni wọ́n àtàkì Facebook page Itan Yoruba. Èmi ò lè sọ jù báyìí lọ ẹ rí i pé gbogbo gbà kò sí ìkúdúkokò kan yí pé bóyá látọ̀dọ̀ ẹnìkan kan sí mi torí èmi èyí parọ́ èyí sì sọ ṣùgbọ́n gbala mọ̀ pé wọ́n ń dúnkokò má Alhaji Oriyomi Hamzat. Lára ẹ̀ ni pé wọ́n kọ́ gbé wọn lọ sí ilé ẹjọ́ pé kí wọ́n jáwọ́ níbi ẹjọ́ yìí ní High Court 2 ní Òṣogbo ilé ẹjọ́ kejì ní Òṣogbo kó tó di pé wọ́n da ẹjọ́ náà nù wípé òṣìṣẹ́ oníròyìn ní àǹfààní àti ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí òfin ṣe là kalẹ̀ tó bá ti tẹ̀lé ìlànà iṣẹ́ òfin. A rí pé ẹjọ́ yìí sì tún tẹ̀síwájú ní àná ẹjọ́ tún bẹ̀rẹ̀ padà ní àná. A rí bí Dr. Rahman Adédoyin bó ṣe ń ṣépè fún àwa oníròyìn ní àná tó gbé gbogbo àgbáyé náà lórí la fi sọ pé àti ní ètò àti ìlànà à ń tẹ̀lé lórílẹ̀‐èdè èèyàn tí ń jẹ́jọ́ lọ́wọ́ sì tó ń ṣépè fún àwọn oníròyìn ìjọba sì ń wòran. Àmọ́ irú orílẹ̀‐èdè wo lọ́lọ́run dá wá sí? Ilé ẹjọ́ náà lọ́wọ́ àti ti ń sọ fún Gbadé pé ó máa kú òun máa pa Gbadé àgbọ̀n kankan iléeṣẹ́ ọlọ́pàá àtẹnìkankan ọ̀sán kankan pa rẹ̀ dòní ìjọba ìpínlẹ̀ ọ̀sán kankan pa rẹ̀ ṣé bá ṣe máa bá lọ́nìí lórílẹ̀‐èdè. Ìgbẹ́jọ́ yìí sì tún tẹ̀síwájú lónìí ìgbẹ́jọ́ yìí tẹ̀síwájú ẹ̀rí nínú àwọn tó wá jẹ́rìí ìkànnì wọn sọ lánàá yìí pé lóòótọ́ ni àwọn múlẹ̀ pé káwọn ọmọ sọ nǹkan kan nípa ikú Timothy lára àwọn òṣìṣẹ́ tí bàbá wa Fẹ́mi Fálànà fi ọ̀rọ̀ wé lẹ́nu pé àwọn múlẹ̀ pé káwọn ọmọ sọ nípa pé Timothy kú àmọ́ tárakùnrin sọ ní pé àwọn ṣe léyìí láti fi lè dáàbò bo ilé ìtura àwọn ni
kò mẹ́nu bà irú ikú tó pa Timothy, ṣùgbọ́n ìwọ̀n kù sí ilé ẹjọ́, iléeṣẹ́ ọlọ́pàá àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ní ọwọ́. Ṣùgbọ́n báwa náà ṣe mọ̀ yí pé gbogbo oníròyìn pátá ní bẹ nílùú Òṣogbo tá a sì ń fi ojú wo bó ní ìgbẹ́jọ́ ṣe ń lọ ni a gbọ́ pé wọ́n ti gbé Alhaji Oriyomi Hamzat o, àwọn FIB láti ìlú Àbújá ni wọ́n ti wá gbé Alhaji Oriyomi Hamzat. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò Àgídìgbò gẹ́gẹ́ bí akọ̀ròyìn àti olùtọ́pinpin wọ́n tọpinpin wọn títí tí wọ́n fi wọ airport ní Èkó láti máa gbé wọn lọ sí Àbújá. Ìbéèrè tí mo fẹ́ ká kíyèsí ni wípé tí a bá gbàgbé nígbà wàhálà ìkọlù tí àwọn DSS lọ ṣe sílé olóyè Sunday Igboho wáyé, gbogbo àwọn gómìnà pátápátá ní apá ìsàlẹ̀ South East, South South, South West, gbogbo wọn pera wọn papọ̀, gbogbo àwọn gómìnà 17 wọ́n pera wọ́n sì jọ sọ̀rọ̀ yìí pé tí ìjọba àpapọ̀ bá fẹ́ ṣiṣẹ́ ní ìpínlẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́, ẹ fẹ́ kẹ́kẹ́ mọ́sàdédé lọ́ máa kógun ja ilé èèyàn àbí kẹ́ múyàn ní pàǹpà, ẹ jẹ́ á máa gbọ́ sí i. Ṣùgbọ́n nígbà tí àwọn gómìnà wà pera wọn, ṣùgbọ́n ó dùn mí púpọ̀ nígbà náà ní pé ìtọ́ yẹ kí àwọn gómìnà wo ṣe nǹkan ni wọ́n ṣe, ó yẹ kí wọ́n gba táyì yẹn kó tọ̀ wọlé. Sáwọn òṣìṣẹ́ aláàbò wọn fẹ́ wá gbà ní òpìtàn náà ní tálí náà, ókè ó nìyẹn ó bẹ̀rẹ̀ ọmọ sí pé àwọn òṣìṣẹ́ aláàbò ló fẹ́ wá gbà wá náà, ókè ó dà ọ́. Ṣùgbọ́n yẹ kí wọ́n gba ilé ẹjọ́ lọ ní àwọn gómìnà yìí, kí ilé ẹjọ́ kí wọ́n sì bu ọwọ́ lù ú wípé báwo ló ṣe jẹ́ nígbà tá a ní olórí aláàbò ìpínlẹ̀ gómìnà ni, iléeṣẹ́ ọlọ́pàá àbí iléeṣẹ́ kí iléeṣẹ́ kò yẹ kí wọ́n lè gbé ètò kankan àgbàwọn fẹ́ gbégbèsè kankan àyàfi kí wọ́n jẹ́ káwọn gómìnà ó gbọ́. Security vote tí ìjọba àpapọ̀ ń fún ìpínlẹ̀, àpò àsùnwọ̀n ìpínlẹ̀ ló ń dé sí, ọwọ́ gómìnà ló ń dé sí, tábà lè mọ̀ pé ìjọba àpapọ̀ mọ tí wọ́n ń ṣe. Tó bá jẹ́ wípé àwọn gómìnà ni là ń fún ní àǹfààní wípé tó ètò security vote, ìṣúná ètò ààbò ọwọ́ wọn ni, kí ló dé tó ṣe pé a fi ń gbé nǹkan gbẹ̀yìn wọn. Eléyìí jẹ́ nǹkan tó ń kọ gbogbo wa lóminú, Ǹjẹ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Abíọ́dún Olúṣèyí Mákindé, ǹjẹ́ wọ́n túmọ̀ yìí pé àwọn òṣìṣẹ́ aláàbò láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ wọ́n wá o, wọ́n sì wá gbé Alhaji Oriyomi Hamzat lọ bí? Ìta sì ń gbọ́ lọ́wọ́ ni wípé torí ọ̀rọ̀ ìgbẹ́jọ́ Timothy Adégòkè àti Dr. Rahman Adédoyin tó lè yín tí ò tẹ̀ wọ́n sì wá gbé Alhaji Oriyomi Hamzat. Ẹni tí àwọn òṣìṣẹ́ Alhaji Oriyomi Hamzat ń sọ fún wa tá a sì ń gbọ́ lọ́wọ́. Lóòótọ́ tẹ́lẹ̀ bá gbàgbé àwọn ọ̀rọ̀ kan, awuyewuye kan ń lọ nípa òṣìṣẹ́ kan pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé nítorí èyí ni àbí nítorí ọ̀rọ̀ ikú Timothy Adégòkè? Torí wípé ká ṣe ìwádìí ṣùgbọ́n àwọn ọmọọṣẹ́ Alhaji Oriyomi Hamzat tí wọ́n gbọ́nu tá a bá sì rí nínú àwọn tó ṣe pé wọ́n tẹ̀lé Alhaji wa Oriyomi Hamzat tí wọ́n wà ń bẹ̀ gbà wọ́n fi gbé wọn, ẹ mọ̀ pé wọ́n ó fi ìwé hàn wọ́n ó sì bá wọn sọ̀rọ̀. Tá a bá rẹ̀ tó bá wà ń bẹ̀ àbáwá tá a bá ń wò wá, ẹja ní pé nínú àwọn òṣìṣẹ́ Alhaji Oriyomi Hamzat kí wọ́n kàn sí ààrẹ Laji Abbas, pin number lórí tá a ti pin síbẹ̀, wọ́n pè mí sórí WhatsApp lórí +234 8023687432. ẹlẹ́ẹ̀kejì wá ni wípé gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìníjọba àpapọ̀ ní ẹ̀ka sí, pàápàá ìpínlẹ̀ Ọ̀yọ́, ìlú Ìbàdàn tá a wà èké kàn ṣe ìlú kan just city lásán, ìlú ńlá ni tó sì ní ààtò. Kí ló dé tó ń pẹ́ tá a bá ṣàti wá gbé èèyàn hẹ́ù nílẹ̀ Yorùbá wíìm ó di Àbújá, hẹ́ù nílẹ̀ Yorùbá ó di Àbújá? Kí ló dé o? Kíní wá ń pọ̀ jù. Kọ́mẹ̀tì rúgbá àwọn tó pa
Deborah ní Sokoto ìjà gbé wọn lọ Àbújá o, ìjà gbé wọn lọ Àbújá o. Àwọn tó pa ìyá ọlọ́mọ mẹ́rin ní Anambra ìjà ti kó wọn lọ Àbújá sáà ti rí wọn o. Tó pa ìyá ọlọ́mọ mẹ́rin ní Anambra, obìnrin olóbìnrin tó tún wà nínú oyún oṣù 9, ẹ pa ọmọ inú rẹ̀, ẹ tó pa àwọn ọmọ rẹ̀ 4. Ká lè mọ bí ètò ààbò ṣe rí ní orílẹ̀-èdè. Tó dé ìdá ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa, èyí tí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ni wípé àwọn òṣìṣẹ́ aláàbò FIB láti Àbújá wọ́n ti wá gbé Alhaji wa Oriyomi Hamzat. Ẹ jẹ́ kí a fi fídíò bí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò Àgídìgbo bí wọ́n ṣe ń tẹ̀lé ọkọ̀ tí wọ́n fi wá gbé Alhaji Oriyomi Hamzat bí wọ́n ṣe ń tẹ̀lé lọ sí Èkó tí wọ́n fi wọnú airport gbọ̀n. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó ṣe fọ́nrán mọ́bọ̀ torí àwọn èèyàn fẹ́ pé ẹja ṣe báyìí fẹ́ kó dira wọn lọ́wọ́, ẹjẹ́ ká ṣe báyìí kó má bàa dira wọn lọ́wọ́ tó táwọn ẹ̀ bá ń pè. Ẹ wo gbogbo ẹ ọmọ Nàìjíríà jákèjádò àgbáyé, ẹ wá gbọ́ tuntun báyọ̀ tó ṣẹlẹ̀. Wọn fẹ́ káwọ́ irọ́ wọn máa fún kíní nkọ́ra wọn ní bínú ni ó wá bẹ́ẹ̀ láàárọ̀ yìí ni torí pàjáwìrì ló bọ́ sí. Láàárọ̀ yìí Alhaji Oriyomi Hamzat wọ́n ti wá gbé wọn báyìí o láti FIB l'Abuja. Ó dà bá a ti ń sọ yìí, ẹ wò mọ́tò wọn nù, àwọn ni wọ́n wà nínú ọkọ̀ mọ́zù ash color yẹn, wọ́n ti ń gbé wọn lọ nù o, wọ́n ti ń gbé wọn lọ báyìí o. Ẹ jẹ́ kí wọ́n tó lọ jìnnà ń bẹ̀ yẹn, ẹ jẹ́ àwọ ọkọ̀ tí wọ́n fi ní wọ́n wá gbé wọn yẹn, mọ́sù ash color yẹn iná fi wá gbé wọn. Kìí sí ọkọ̀ tó tiẹ̀ ní àkọlé kan tó jẹ mọ́ ti ìjọba rárá. Ǹjẹ́ eléyìí yàtọ̀ sí àwọn tó ń kidnap èèyàn? A pé níbi tí àwọn ọmọ ìgboro wà ní kéèyàn fẹ́ fi irú mọ́tò báyìí gbé èèyàn ládùúgbò wa, ẹ̀mí ọ̀yà àbọ̀ ni, ẹ̀mí ọ̀bọ̀ wọ́n para wọn gidi gan ní Mushin, ládùúgbò mi ní Mushin. Wọ́n ẹ̀mí ọ̀bọ̀ torí pé ọkọ̀ ẹ̀kàn gbé Camry wá mọ́sù ẹ̀sìn bá fẹ́ fi gbé èèyàn. Kò é sí ọkọ̀ ìjọba tó ní àwọ̀ ọkọ̀ ìjọba tó ní àkọlé ìjọba, amọ̀rú ọkọ̀ táwọn òṣìṣẹ́ aláàbò ń lò ìjọba àpapọ̀, kìíní ìmúfura lọ́wọ́. Àmọ́ yàtọ̀ láàrin àwọn òṣìṣẹ́ yín àtàwọn kidnapper, àwọn bandits, àwọn terrorists. Èyí ń kọ́ ẹ máa bọ̀. Wọ́n ti ń gbé wọn lọ ojú ọ̀nà airport láwà nílùú Èkó, láti ìlú Ìbàdàn láti ń bọ̀ wá, láti ń tẹ̀lé wọn bọ̀ ní SIB ti Ọ̀yọ́ state ló invite wọn tí wọ́n dẹ̀ fà wọ́n lé FIB lọ́wọ́, Federal Intelligence Bureau ni wọ́n fà wọ́n lé wọn lọ́wọ́ o. Kí ló ṣẹlẹ̀, kí ló dé, kí ló fà á? Wọ́n ní kí ló dé tó fi dá sí ọ̀rọ̀ Timothy Adégòkè èyí tí ó pàdé ikú òjijì ní ilé ìtura Adédoyin. Ìdí nu tí wọ́n fi wá gbọ́n pé kí ló dé, kí ló kàn nínú ọ̀rọ̀ Timothy, kí ló kàn nínú ọ̀rọ̀ Adédoyin. Ọmọ tó kú ó ti kú, wípé Oriyomi Hamzat náà ló tú gbogbo ohun tí ò yẹ kó máa tú, gbogbo ohun tí ò yẹ kó máa sọ tí wọ́n fẹ́ bò, gbogbo ẹ̀ pátá lọ ní Oriyomi Hamzat ló tú o. Wọ́n ti wá gbé wọn. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé, níbi oṣù mélòó náà ni Adédoyin ló pe Oriyomi Hamzat lẹ́jọ́ ní court 2 nílùú Ilé-Ifẹ̀, tá a sì lọ bẹ̀ tí agbẹjọ́rò wa náà lọ, tí wọ́n sì dá ẹjọ́ ọ̀hún nù. Ẹjọ́ tí wọ́n ti dànù nílé ẹjọ́, kí ló tún dé, kí ló fà á tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n tún fi wá ìgbé Oriyomi Hamzat lápá ìyáká. Wọ́n ti wá gbé o,
bá a ti ń sọ yìí ojú ọ̀nà airport láwà ọkọ̀ wọn mo fi hàn yín tó ti ṣáájú yẹn ọkọ̀ wọn ni mo fi hàn yín tó ti ṣáájú yẹn nínú mọ́zù ni wọ́n gbé hàn sí ash colour gbogbo ẹ̀yin alágbára ayé tó jẹ́ pé ǹdí òdodo lẹ́yìn wà tí ẹ̀sìn bí kí ìyà jẹ ọmọ ọlọ́mọ tẹ̀sìn níbi kí nǹkan ó bàjẹ́ ẹ jọ̀ọ́ o ẹ tètè máa bá a share rẹ̀ ẹ máa pe àwọn tọ́rọ̀ kàn ẹ máa pè wọ́n léṣẹ́ ọlọ́pàá kí ló dé kí ló fà á bẹ́ẹ̀ sì rèé ọ̀rọ̀ sì wà nílé ẹjọ́ wọ́n ti ń ṣẹjọ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Timothy àti Adédoyin ẹjọ́ wà lórí ẹ kí ló fà á tí wọ́n tún fi wá gbé Oriyomi Hamzat lápá ìyáká o àmọ́ àsìmọ́ tó dé o wọ́n ti wá gbé wọn báyìí o ọkọ̀ wọn lọ wájú yẹn wọ́n ti wá gbé wọn o ojú ọ̀nà airport là ń lọ báyìí ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa share rẹ̀ lógúnlógún ẹ máa share rẹ̀ ẹ máa bá wa share rẹ̀ ọ̀rọ̀ Timothy chartered accountant tí wọ́n ní ó kú sílé ìtura Adédoyin ní Mòró nílùú Ilé-Ifẹ̀ tí Oriyomi Hamzat tá a mọ̀ gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó sì tẹ́wọ́ gbà á tẹ́jọ́ ọ̀hún sì ń lọ bó ti tó àti bó ṣe yẹ nínú ẹjọ́ ọ̀hún ni Adédoyin ló ti lọ sílé ẹjọ́ pé Oriyomi Hamzat gangan ó pè lẹ́jọ́ tá a sì lọ ilé ẹjọ́ ọ̀hún tí ilé ẹjọ́ sì dá ẹjọ́ ọ̀hún nù tíketíke àmọ́ tó dé o àmọ́ tó ṣẹlẹ̀ báyìí o tí wọ́n tún fi wá gbé àmọ́ tó ṣẹlẹ̀ o wọ́n ti wá gbé Oriyomi Hamzat báyìí o. ẹni àwa náà ti gbọ́n o wọ́n ti gbé Alhaji Oriyomi Hamzat wọ́n ti gbé Alhaji Oriyomi Hamzat a rò pé èyí tá a sọnù iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́ lọ́hún sànú ìgbà tá a fi bẹ̀rẹ̀ ètò òtútù mú ní òjá gbé kíní solar fan tá a fẹ́ lò olórí ti mú wa ní ìsà àti ìsọ̀rọ̀ pọ̀ ní olú ti mú wa gẹ́gẹ́ bí àwọn náà tó kú ní orú mú yẹn náà tá a máa ń lò yìí tó bá wọ ara èèyàn mọ̀ pé kan bọ́ sí yàn lára ìlà tí gbọ́ yìí wọ́n ti gbé Alhaji Oriyomi Hamzat wọ́n láwọn SIB ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ni wọ́n pe ti ìpínlẹ̀ tìjọba àpapọ̀ FIB tí wọ́n sì ti gbé wọn lọ sí Àbújá àwọn gbé wọn. àwọn SIB nílùú Ìbàdàn àwọn ni wọ́n invite wọn tí wọ́n sì fà wọ́n lé FIB lọ́wọ́ Federal Intelligence Bureau tí wọ́n fà á lé wọn lọ́wọ́ o inú airport là ń wọ̀ lọ yìí o inú airport là ń wọ̀ lọ yìí o a ti wà nínú airport báyìí o pápákọ̀ ọkọ̀ òfurufú a ti wà nínú airport báyìí o wọ́n ti gbé lọ o ẹ máa bá wa share rẹ̀ ọkọ̀ òfurufú ẹ máa bá wa share rẹ̀ ẹ jọ gbogbo ẹ̀yin tí ó yẹ ẹ̀yin tọ́rọ̀ kàn gbogbo ẹ̀yin alágbára jákèjádò àgbáyé ẹ rí a ti wà ní airport báyìí o a ti wà ní airport o. ó tó kan alágbára jákèjádò àgbáyé ẹni àkọ́kọ́ tèmi ó pè iná ní gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Èjìnà Abíọ́dún Olúṣèyí Mákindé afẹ́kẹ́ sọ̀rọ̀ o afẹ́kẹ́ sọ̀rọ̀ o afẹ́kẹ́ sọ̀rọ̀ o torí wípé Ọlọ́run ò ní já rí ogun Ọlọ́run ò sì ní já rí wàhálà Yorùbá ní ẹ ń bá wẹjú ní ẹ̀rù ń bà ẹ jẹ́ kí n sọ kinní kan fáwọn èèyàn tí ò mọ nǹkan púpọ̀ nípa Alhaji Oriyomi Hamzat irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí ní ìgbà ayé gómìnà àná Abíọ́lá Ajímọ̀bí Alhaji Oriyomi Hamzat ní àwọn ètò kan tí wọ́n gbé kalẹ̀ tá a lè pè ní àwọn ètò ẹlẹ́yinjú àánú wọn a máa kọ́ àwọn ọmọ tí wọ́n rí pé wọ́n ń ráre sábà ètò tí wọ́n ń ṣe délé yìí ọba wá ọkọ òun fìyà jẹun bọ́n bá rọ ọmọ kan ta bàbá ìyá òun àti bàbá òun ti kọra wọn lẹ̀ ọ̀dọ̀ ìyá àwọn tẹ́ wá fóun sí òun ò rí tọ́jú ń bẹ̀ oríṣiríṣi aláàjì wá bẹ̀ sí ní kó àwọn ọmọ ìjọ wọ́n ń kó àwọn ọmọ ìjọ tó ṣe yí pé wọ́n ń tọ́jú wọn àwa náà mọ̀ pé nínú ìlànà bẹ́ẹ̀ bá fẹ́ dárú àjọ bẹ́ẹ̀ lẹ̀ yọ gba ìwé àṣẹ yálà lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ ṣùgbọ́n àwọn fi sí àánú ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì bá wọn tẹ́wọ́ gbà ẹni tó ní àpò rẹsì kan ẹni tó lápò rẹsì méjì ó yẹ ra bàtà fún kan owó iléèwé kan ní èmi gbé wọ́n sì ń kó àwọn ọmọ ìjọ ọwọ́ àṣẹlẹ̀
ìkan lára àwọn ọmọ yìí sọ́lọ́ ńlọ́mọ bíi ẹ̀mí gbélé pé ọmọ bíi ẹ̀mí gbélé pé ọba ọdákẹ́ wọ́n wá gẹ́gẹ́ bí ìlànà wọ́n ní láti lọ sọ níléeṣẹ́ ọlọ́pàá lára àwọn ọmọ tí à ń tọ́jú ìkan ṣaláìsí o àìmọye èèyàn tí ń kú sínú ilé rẹ̀ àìmọye ẹ̀gbọ́n mi tó kú nínú oṣù tí a wà yìí mo rò pé inú ilé rẹ̀ ló dákẹ́ sí ẹ̀gbọ́n mi Akínsọlá Tajudeen Abbas inú ilé rẹ̀ ló dákẹ́ sí kọ́lọ́ máa ń foríjì èèyàn á máa kú sí police station láìsí pọ́lọ́pàá lù láìsí pọ́lọ́pàá sí àti rẹ̀ tí ń wakọ̀ lọ tó sì gbórí lékiní báyìí tó sì kú. wọ́n bá lọ nígbà wọ́n lọ wọ́n bá ní aláàjì ẹ̀yin náà wà nígbà aláàjì dé wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n bá rọ́ọ̀pù aláàjì dèbí pé ká tó ṣẹ́jú ká tó wọ́n ti já aláàjì Oriyomi Hamzat sí Agodi. ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà mọ̀ yí pé àwọn tẹ́sítì máikrófóònù nígbà wọ́n rí èrò bó ṣe tú jáde níjọ́ tí wọ́n wá gbé aláàjì lọ sí kóòtù wọ́n tún rí èrò níjọ́ tí wọ́n fi aláàjì Oriyomi Hamzat sílẹ̀ àwọn ọ̀gá iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n Agodi wọ́n láti máa bẹ aláàjì ni pé àròpó lè jáde báyìí o àfẹ́ jẹ́ kínní ò pẹ́ díẹ̀ torí pé èrò tó ń bẹ ó ti pọ̀ jù gbogbo gate bus stop inú sọ páàtì èrò ti kún bẹ́ẹ̀ fàyà kí ni wọ́n á fẹ́ lò ń bẹ̀ ni wípé nínú ẹni tó ní èrò sọ̀rọ̀sọ̀rọ̀ tó ní èrò lórílẹ̀‐èdè wa Nàìjíríà aláàjì Oriyomi Hamzat jẹ́ kan bẹ́ẹ̀ èrò tó sì ní ipò púpọ̀ débi wípé tí wọ́n bá bọ́ ọ̀tá láti ṣe ìfẹ̀hónú hàn bó o la rò pé yóò ṣe rí sí apá ìjọba lè ka ẹja mọ òrùka tó bẹ̀rẹ̀ o torí bẹ̀rẹ̀ ogun là ń rí ẹnìkan rí ẹ̀yìn rẹ̀ olójú ẹ̀ tí ń rẹ́yìn ogun la fi ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá dáadáa ẹnjìnìà Olúṣèyí Mákindé wọn ò kú ní fọ̀lúmọ́ yín lórí èmi a sì mọ̀ wípé òṣùká ńlá ọ̀rẹ́ ru àgbà gómìnà wa afẹ́kẹ́ bá wa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí bákan náà ni mo sì ń pe alága gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá dáadáa ẹ̀gbọ́n mi dáadáa Ṣeun Awódélé bàbá dáadáa ẹ dìde sọ̀rọ̀ yìí o ẹ dìde sọ̀rọ̀ yìí a sì ń pe gbogbo àwa tọ́rọ̀ kàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú àbí kíní kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ lórí òdodo gbogbo àwa tá a nífẹ̀ẹ́ òdodo ẹjẹ́ á mọ̀ o níbo ni wọ́n gbé aláàjì Oriyomi Hamzat lọ o wọ́n ní Camry ọkọ̀ Toyota Camry mọ́sù ash colour ẹni wọ́n fi wá gbé wọn táwa náà sì rí bọ́kọ̀ ṣe ń lọ lẹ́lẹ́lẹ́lẹ́ láti Ìbàdàn tó forí lé ìlú Èkó tàwa náà rí tẹ́ fi wá gbé wọn lọ kò sí ní tó burú mbẹ́ o kí wọ́n fi ìwé pé èèyàn pé ẹ wá o níwọ̀n ìgbà tó ṣe pé ẹni tó ní fọ̀n tó lè kánná láwùjọ ní aláàjì Oriyomi Hamzat ó náà ní agbẹjọ́rò rẹ̀ ó ní àwọn lọ́ọ̀yà tiẹ̀ bó o lẹ wọ́n sì wá gbé apẹ́ fìwé pé tí ọ̀ wá ó yẹ kẹ́ ẹ fi síta kí gbogbo owó rí lórí ìwé ìròyìn yìí pé tó apẹ́ aláàjì Oriyomi Hamzat pé kọ́ wá o ẹ lẹ́jọ́ jẹ́ o kọ̀ wá ọ̀ ń sá o irú tòkóró Chinese gbogbo alamọ̀ gbogbo dírámà wọn yóò ń ṣe dírámà ni wọ́n fi ẹ̀sùn pé okòwò jẹun kàn yọjú sí wa EFCC ń bẹ wájú ilé rẹ̀ kí lọ wá tilẹ̀kùn mọ́ rí ẹ̀yin àwọn èèyàn wá kóra wọn jọ ẹni tí ò mọ́pọlọ wá lè yò EFCC ti délé rẹ̀ ìwọ tó ti ṣe gómìnà rí sẹ́nétọ̀ ní ọ́ jáde sí wọn onílọ́yọ̀ ọlágbẹjọ́rò sọ ẹ̀sẹ̀ lọ ni ṣé wọ́n ẹ̀sẹ̀ wá mọ́ ni ìyún ọ̀tọ̀ a rí wípé tabasi ní káwò tí aláàjì Oriyomi Hamzat bá fẹ́ dúndò pé òun ò ní bá wọn lọ ìgboro ọ̀dàrú ni mo mọ Ìbàdàn mi máa ń sọ bí ìbámu gbogbo òlu mo mọ Ìbàdàn mo mọ tí Ìbàdàn lè ṣe mo sì mọ ọ̀nà tí Ìbàdàn lè gbà da ìgboro rú torí àìwáyé ká mọ̀ lárùn kan lára ìjà àgbòrò lárùn Ìbàdàn ó tẹ̀lé wọn ṣùgbọ́n ẹ̀yin aláṣẹ wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹja dìde sọ̀rọ̀ yìí torí wípé ń bọ̀ àwọn làádẹ́ èdè àsìkò tá a sì wáyé ó sì gbẹgẹ́ torí pé àsìkò tẹ́yìn olóṣèlú ẹ̀ ń ṣe primary lọ́wọ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ campaign bó tiẹ̀ kí gómìnà wa àwọn ni wọ́n tún jáwé olúborí níbi ìdíje láti fa olùdíje sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP láàrin àwọn àti Alhaji Gbọ́lárùmí Azeem Kọ́ni àwọn méjì náà ni wọ́n jọ díje gómìnà wa ní ó wọlé ọba tó wò yẹn lé ní àṣẹ ń kí àwọn olóṣèlú ẹ̀ wá ṣèlú
tó bá mọ̀ pé ẹ ká mọ̀ kí wọn wá ṣe ìlú wá pa àṣẹ àwọn ìsìláṣẹ ìlú ń bẹ lọ́wọ́ wọn. torí náà wọ́n ti gbé Alhaji wa Oriyomi Hamzat o wọ́n ti gbé Alhaji wa Oriyomi Hamzat ńlá fi ń pariwo ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ yìí kan gbogbo wa Yorùbá àti ìmọ̀bi tá à ń lọ àìmọ̀bi tá à ń lọ kúsẹ́kúsẹ́ Àbújá kúsẹ́kúsẹ́ Àbújá àìmọ̀bi tá à ń lọ àti ìmọ̀bi tá à ń lọ ṣùgbọ́n kò déédéé rí bẹ́ẹ̀ àkùkọ ló ti fogbó orí ẹ̀ lẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ àwọn àfẹ́ká máa pariwo lásán kò sí thinking and plan kankan ò sí fún wa nípa ilẹ̀ Yorùbá bó o lágbára ó ṣe bọ́ sọ́wọ́ wa bó o lá ṣe bọ́ sọ́ ká kúrò lórí gbogbo wèrè tá a kóra wa sí kúsẹ́ Àbújá tá a padà sí region nígbà bá padà sí region ìyún la kọ́kọ́ lè béèrè fún tá a bá ti àwọn fẹ́ gba Yorùbá nation á wà á rí gbà pẹ̀lú rọwọ́rọsẹ̀ Yorùbá ó sì kúrò lórílẹ̀‐èdè ẹ̀ńtẹ̀ra yín ni á lọ ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ ṣe tòótọ́ ni kí wọ́n ṣe kì í ṣàwọn tẹ́ fi ń mèkè owó ni làwa ń sọ ẹ wo bí tí Yorùbá ẹ wo bí tí wọ́n bá yọ ilẹ̀ Yorùbá dé ẹ wo bí tí wọ́n bá lẹ̀ Yorùbá dé inú wọn bá ti mẹ́rin kan báyìí àtàbújá náà wọ́n ti wá nígbà wọn wá àtàkì olóyè Sunday Igboho wọn láwọn kó bọn wọn kó gbogbo àwọn èèyàn tí wọn kó gbogbo àwọn tí wọn wá kó lọ Àbújá náà ṣe wọn ò ti wá dá wọn lẹ̀ nígbà òdìlé ẹjọ́ à ń lo òfin awúrúju àmọ́ nígbà tí ò sófin ṣéyẹn lè dẹ́rù ẹ̀wò l'Amẹ́ríkà nítorí wá kóyàn tí wọ́n sì lọ kóòtù ní kí wọ́n dà wọ́n lẹ̀ tí lọ́ọ̀yà sì gba béèlì wọn ìjọba àpapọ̀ ti jẹ gbèsè wọn ò ní dẹ́rù ẹ̀wò mọ́ àmọ́ nígbà tí ò sí bóyá wọ́n san $2 billion fún ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tí wọ́n kó lé olóyè Sunday Igboho ẹni tí wọ́n pa àdògán tí wọ́n pa ṣé wọ́n sanwó ẹ̀mí rẹ̀ dòní àsí lórílẹ̀‐èdè ẹ̀yin olórí wa lẹ́sìn ń fìyà jẹ wá kíyà ọmọ bá jẹ wá la fi ní kẹ́ ẹ pera yín ẹ fọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kan nìwọ́ wà ìwọ́ kọ́ nìwọ́ wà èmi òṣòṣèlú tó lówó ti bọ̀rọ̀ kì ní ìlú yóò ṣe mi yóò ṣe wọ ní ìjà náà yẹ ẹgbẹ́ ẹni nítorí àti ń pariwo èmi ìlú tó délẹ̀ èmi ìlú sì délẹ̀ ẹ jẹ́ ń fi ojú òpó lẹ̀ fún àwọn èèyàn ẹ jẹ́ ń fojú òpó lẹ̀ torí mi ò fẹ́ pẹ́ lórí ètò tó dáa gbọ́dọ̀ mọ afẹ́mọ́ tọpinpin tó ń lọ òkèrọdà fi pè ẹ pè sórí WhatsApp nìkan ní ká ẹ pèsè torí ìròpẹ́ atakiní fún yẹn tẹ́ àpẹ́ àbá ń pè direct yóò mọ̀ pa àwọn tó wà lórí WhatsApp àlẹ́ pé abá tẹ̀ pè direct báyìí mo ti pa ẹ já pè sórí +234 x023687432 gbogbo àná láti gbọ́ pé wọ́n gbé Alhaji Oriyomi Hamzat wọ́n gbé wọn o wọ́n ti gbé wọn lọ sí ìlú Àbújá níta bá sì nínú àwọn ọmọ Alhaji Oriyomi Hamzat tó gbé wọ́n tẹ̀lé ọkọ̀ nígbà tí wọ́n ń gbé wọn lọ àwọn náà lè pè wá tí wọ́n wà níbẹ̀ nígbà wọ́n fi gbé Alhaji wa Oriyomi Hamzat torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá ni mo ti ń rí àwọn àtẹ̀ránṣẹ́ wa tí à ń tẹ̀ mo ń rí àwọn àtẹ̀ránṣẹ́ wa tí à ń tẹ̀ àwa tí a fẹ́ pè mo sọ fún wa à lè pè direct kó lọ ẹ foríjì mi àwa tá a fẹ́ pè direct torí pé tá a bá ní ká pè direct yóò máa pa àwọn tí wọ́n fẹ́ pè lórí WhatsApp yóò máa pa wọ́n ní ara ẹnìkan ti wà ní ojú òpó. Hello. Ẹ kú dédé àsìkò yìí o. Hello. À ń gbọ́ yín o. Hello, ẹ káàárọ̀ sà o. Ẹ kú dédé àsìkò yìí. Àwọn ènìyàn Nuru ló ń sọ̀rọ̀ láti South Africa. Tó gbogbo South Africa ń kọ́. Àdúpẹ́ fọlọ́run sà o. Ẹ̀dẹ̀ kú ètò. Ètò ni o. Ẹ kú ètò. Mò ń wo láìfù kínní ẹ̀ láàárọ̀ nígbà tí wọ́n lọ gbé bàbá Oriyomi Hamzat. Tí àwọn ọmọ wọn fídíò wọn tó ń lọ sí airport. Hello? À ń gbọ́ yín o. So nǹkan tó ṣẹlẹ̀ gangan tí ò yé wà nísìnyí pé kí ni wọ́n wá gbé wọn fún gangan pàtó ṣé torí ọ̀rọ̀ Tìbótíù ni àbí torí ọ̀rọ̀ Adédoyin. Èyí tí a gbọ́ tí àwọn ọmọ wọn tí wọ́n wà ń bẹ́ sí jẹ́ oyè wa ni wípé kò sí nǹkan mìíràn tẹ́ gbé Alhaji Oriyomi Hamzat fún bí kò sí nípa ọ̀rọ̀ Timothy Adégòkè ni wọ́n gbé wọn fún. Ṣùgbọ́n bàbá mo fẹ́ sọ ọ̀gọ́ kí ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ̀ gangan náà. Ẹ ṣe ń ṣẹlẹ̀ náà lẹ́yìn náà rí bí bá a ṣe ń mánéjì ẹ̀ náà àbí. Ẹ sà ọdún 12 ni tí mo ti wà ní South Africa ilé yẹn òun mi wá gbogbo nǹkan tí mo ní bíbá ẹni mo ṣe é sí
because gbogbo àwọn nǹkan tá à ń rí lórí ọ̀rọ̀ bàbá olóyè Sunday Igboho gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú wa ò dùn. Àwọn tó dẹ̀ jẹ́ bàbá wa wọn ò dìde sí, àwọn olóṣèlú tó jẹ́ bàbá wa wọn ò dìde sí, everybody àpò wọn náà ń jà sí. Bọ̀dé eléyìí tó ṣẹlẹ̀ yìí kán tètè ìjà àdọ́gbọ́n nǹkan tó bá ṣe kán tètè ṣí bàbá yìí lẹ̀ because bàbá yìí wà lórí òótọ́ ni kán má dá wàhálà lẹ̀ because wàhálà náà ń fà lẹ́sẹ̀ yìí o. Ẹ jẹ́ ká máa wò bọ̀ a mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn iná ni wọ́n ń gbọ́ káàkiri àgbáyé kò sí ibi tí wọ́n lè gbé lè gbà ẹ ṣe gan lẹ kàtòrí àlòmíì tí ó pè bẹ́ẹ̀ bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ tí a sì ti fi ẹ̀rí rẹ̀ múlẹ̀ ní wípé àwọn òṣìṣẹ́ aláàbò FIB láti Àbújá wọ́n wá sí ìlú Ìbàdàn ní òní láàárọ̀ wọ́n sì wá gbé Alhaji wa Oriyomi Hamzat wọ́n ti gbé wọn o àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò Àgídìgbo wọ́n tẹ̀lé wọn dé airport gbà wọ́n tẹ̀lé wọn dé airport títí wọ́n tẹ̀lé wọn wọbẹ̀ léyìí tó túmọ̀ sí pé Àbújá ni wọ́n ń gbé Alhaji Oriyomi Hamzat lọ Àbújá ni wọ́n ń gbé wọn lọ Àbújá ni wọ́n ń gbé wọn lọ ìdí nu tá a fi pariwo síta a sì ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúṣèyí Mákindé bàbá ẹ bá wa tọpinpin o ìlú ò ní ti orí yín bàjẹ́ wọn ò sì ní ba ìlú jẹ́ mọ́ yín lórí wọn ò ní ba ìlú jẹ́ mọ́ yín lórí ẹ rí i pé nígbà wọn wá bòǹbàdìlé olóyè Sunday Igboho wọ́n fẹ́ fi da ìlú Ìbàdàn rúngbà náà ni ṣùgbọ́n inú mi dùn fún ọgbọ́n àgbà tẹ́ ẹ lò irú ẹ̀ náà ni wọ́n tó ṣe nígbà ẹ̀rí ká tó ṣẹ́jú ká tó pẹ́ wọ́n tún gbẹ́ nìkan náà ní Ọ̀yọ́ ká tó ṣẹ́jú ká tó pẹ́ wọ́n já ọgbà ẹ̀wọ̀n Ọ̀yọ́ àgbọ̀n kankan nípa wàkílù Iskilu wàkílù tí àwọn OPC ṣe wàhálà tí wọ́n lọ mú tó pé lẹ́yìn ìgbà tí wọ́n mú Iskilu wàkílù tán àwọn ọlọ́pàá àwọn ọmọ OPC mẹ́ta tí wọ́n mú oṣù mẹ́ta ni wọ́n lò ní àtìmọ́lé ọlọ́pàá Iskilu wàkílù tẹ́ni kò ríran gbọ́ ara àpá nígbà tó ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́pàá kódà wọ́n tó tẹ́ pẹpẹ fún ni tí ń gba tẹ́gùn ta nígbà wọ́n ti pè látòkè gbogbo àlárí fídíò lárí àwòrán tí Iskilu wàkílù tó tẹ́ pẹpẹ kí ló wá dé tó ṣe pé nílẹ̀ Yorùbá nílẹ̀ wa gangan àlejò wọ́n ń jẹ gàba lé wa lórí èmi sì ń sọ o ẹ má wá wàhálà ẹ má wá wàhálà tí wàhálà ó bá bẹ̀rẹ̀ ẹ̀rù ìlú méjì máa ń bà ní Èkó àti Ìbàdàn ẹ má wá wàhálà ẹ má wá wàhálà mo pé ó ti já ẹnìkan fẹ́ pè wọlé ó ti já ni ẹ bá lè pè wá padà ẹ pè wá padà a fi ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúṣèyí Mákindé bàbá ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí bá wa dìde sọ̀rọ̀ yìí kí ẹ̀yin gómìnà wa ní ilẹ̀ Yorùbá ẹ sì dìde ẹ dìde ẹ pera yín a lè máa bá lọ báyìí a lè máa bá lọ báyìí a lè máa bá lọ báyìí ẹ dìde ẹ pera yín ẹ̀yin gómìnà wa nílẹ̀ Yorùbá gbogbo ìwọ̀sí ń pọ̀ ẹ̀gbìn yìí ń pọ̀ súkẹ́súkẹ́súkẹ́ Àbújá súkẹ́súkẹ́súkẹ́ Àbújá wọ́n wá di wípé à ń fi agbára dẹ́rù bara wa bẹ́ẹ̀ mi bá wà nínú ẹgbẹ́ ilé lónìí ọkàn mi ò balẹ̀ tẹ́gbẹ́ mi bá ti débẹ̀ ó di wípé ká máa dúnkòokò mọ́ra wa ẹ sì já ní ètò àti àfojúsùn nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ òṣèlú kọ́ ọ̀rọ̀ ìlú ni ẹjẹ́ á máa sọ ọ̀rọ̀ òṣèlú kọ́ ọ̀rọ̀ ìlú ni ẹjẹ́ á máa sọ nígbà tí a fẹ́ gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá gómìnà kan ní PDP ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ APC gbogbo àwọn yòókù gbogbo wọn jọ parapọ̀ wọ́n fi ọ̀rọ̀ òṣèlú lẹ̀ wọ́n sọ ọ̀rọ̀ ìlú ẹ jẹ́ ká gbé ìpè ẹ jẹ́ ká gbé ìpè ẹ ti wà lójú òpó. ẹ wo WhatsApp ẹ wo message kí ni ẹ ti wà live o. mo mọ̀ ẹ wo ohun tí mo tẹ́lẹ̀ sí ní WhatsApp kí ni torí ọdún tẹ̀sí jáde ní ẹ wo. ok jẹ́ kí wọ́n ní wọ́n sẹ́ẹ̀dì ọ̀kàrẹ́lá Kọ́sìm àrí ìbí ọmọ mi dáadáa nu láti Ìpàpó jẹ́ kí n wo ohun tí wọ́n sẹ́ẹ̀dì. ń bọ̀ ẹ já wo èwo ni. Oriyomi Hamzat lórúkọ mi ń pe ọmọ Nàìjíríà mú kí yóò nílẹ̀ yìí àti lókè. mò ń bọ̀ kó tó di pé
fídíò ẹni tí wọ́n pè wọlé nísìn ara àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni àwọn náà oníròyìn ni ó ní Kọ́sìm Àríyìbí láti ìlú Ìpàpó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìkọjá ìlú Ìṣẹ́yìn ni fídíò náà ni a fẹ́ play èmi náà tí ìwé rí pé wọ́n pè mí sórí ètò náà ni pé kí n wo ohun tí wọ́n fi ṣọwọ́ ẹ wá jẹ́ kí gbogbo wa ká jọ wò ẹ já jọ wò. ẹ ń wò mí pé ẹ sì ń gbóhùn mi bẹ́ẹ̀ ni ohùn mi lẹ̀ ń gbọ́ ojú mi lẹ̀ ń rí ṣùgbọ́n mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti wà lọ́dọ̀ ọlọ́pàá o iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wá gbé mi àwọn SIB àwọn ni wọ́n gbé mi tí wọ́n fà mí lé FIB lọ́wọ́ kí ni mo ṣe nítorí ọ̀rọ̀ Adédoyin wọ́n nítorí pé wàhálà tèmi pọ̀ lórí ẹ̀ Adédoyin kọ̀wé sáwọn ni làwọn ṣe gbé mi lápá ìyáká láti Ìbàdàn mo ti wà l'Ábùjá báyìí o ní tó jẹ́ kí n ṣe léyìí pé àmọ́ tó lè ṣẹlẹ̀ nígbà tá a ṣèjọba nígbà tá a dáràn tá a sì pànìyàn mo rò pé civil matter lọ́rọ̀ Adédoyin àtẹ̀tí lọ court mo dẹ̀ ti jàre bọ̀ kódà wọ́n ní kó fún mi lówó kí n gbowó lọ́wọ́ rẹ̀ torí pé mo jàre wọ́n dẹjọ́ ẹ̀ nù ṣùgbọ́n síbẹ̀ àwọn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti gbé mi wà lákàtà wọn báyìí nítorí jẹ́ kí n máa sọ eléyìí ni pé àmọ́ tó lè ṣẹlẹ̀ o àmọ́ tó lè ṣẹlẹ̀ o àmọ́ tó lè ṣẹlẹ̀ mo tún tẹnu mọ́ àmọ́ tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo bá padà dé mo fi gbogbo ẹnu sọ pé tí mò ń ṣe mi ní filẹ̀ láéláé bí mo dẹ̀ ṣe ń lọ ságọ́ wọn tí mo wà pẹ̀lú wọn báyìí ẹ̀ lè má mọ kù tí mo wà bóyá wọ́n ń fìyà jẹ mí lọ́wọ́ bóyá wọ́n ń tọ́jú mi lọ́wọ́ bóyá wọ́n ń pò mí fòpọ̀ lọ́wọ́ ṣùgbọ́n bí mo ṣe rí lè kí n tó lọ apá mi pé o ẹsẹ̀ mi pé o nǹkan kan ò ṣe mí o bẹ́ẹ̀ ni kò sáìsàn kankan lára mi àti ẹ̀ẹ́dọ́gbọ́n fi nǹkan sóúnjẹ fún yàn àádọ́gbọ́n fi nǹkan sínú ilé tá a bá fìyàn sí ló jẹ́ kí n ṣe gbogbo eléyìí kí n tó lọ ayé ti kúrò láyé ẹpá díẹ̀díẹ̀ ayé ti kúrò láyé ẹyọ ọgbé Oriyomi Hamzat ò sì ṣe é yọgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hamzat jákèjádò àgbáyé Oriyomi Hamzat ti wà ní àkàtà àwọn ọlọ́pàá nítorí pé wọ́n ní kí ló kàn mí lórí ikú Timothy kò yẹ kí n dá sí ọ̀tàn òjúbà lọ wọ́n ní mo ti dá sí ikú Timothy jù mo ti pariwo Adédoyin jù mo ti tú àṣírí Adédoyin làwọn ọlọ́pàá gbé mi fún kí ló dé tí mo lọ ilé ẹjọ́ ìjọba mọ̀ọ́sẹ̀ ní àgbólówó àgbọ́lọ́lá kan ẹ̀yin ọmọ Nàìjíríà mo mọ̀ wípé Ọlọ́run ń bẹ lẹ́yìn olódodo Oriyomi Hamzat lórúkọ mi o I still remain myself and I will never once again I will never change from whom I am ntọ́lọ́run dá mi mọ́ tọ́lọ́run pè mí ntọ́ lò mí fún ni màá máa ṣe eléyìí ò lè pa mí lẹ́nu mọ́ o àyàfi ṣùgbọ́n tí mo bá sì wà lókè ìpẹ́ bí màá ṣe nìyẹn mo sọ fún yín ni o Oriyomi Hamzat mo ti wà lákàtà àwọn ọlọ́pàá tí wọn náà bá nífẹ̀ẹ́ òdodo tó sí nínú àwọn tó fẹ́ kí wọ́n pa Timothy sóòtẹ́ẹ̀lì Adédoyin gbé ìwọ náà máa ṣe àpòsí gẹ́gẹ́ bó ṣe ń wò jẹ́ kẹ́ni tí ò tí ì gbọ́ gbọ́. tó àdúpẹ́ inú mi dùn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan Kọ́sìm Àríyìbí láti ìlú Ìpàpó inú mi dùn fún ètò olóbótó ètò táwa ẹgbẹ́ àtàwà ti wà ní orí ètò ẹnìkan títí pè wọlé. àkójúmọ́ mo rò pé rí fídíò Alhaji Oriyomi Hamzat yẹn. Ọlọ́run dáríjì wá ní even the case tó ń lọ ní kóòtù gan-an ọwọ́ ti kan ọwọ́ lórí ẹ̀. àkódé ẹsẹ̀ ti kan ẹsẹ̀ apá ti kan apá ojú ti kan ojú. because gbogbo nǹkan tó tún jáde sí tá à ń rí tá à ń gbọ́ it's uncalled for. wòlíì olùṣọ́ àgùntàn Israel Bọ́lárìnwá ló ń pè láti Canada. Hello bàbá mi. gbogbo àgbáyé ló ń gbọ́ yín o. ṣe rí gbígbé tó wá gbé Alhaji Oriyomi Hamzat àwọn àgbàlagbà ni wọ́n á gbé. nǹkan tí màá kàn sọ fún yín is very simple wọ́n wá tiṣẹ́ bọ́ lára mi. bẹ́ẹ̀ àwọn ti yá wa náà báyìí. ọfà náà wá tì bọ́ lára wọn ò ní pẹ́ release ẹ̀. tán bá release ẹ̀ iṣẹ́ ti wà lára ẹ̀ wípé kó lọ rọ́kú lé láàrin 2 weeks wọ́n expect ẹ̀ kó kú. wọ́n wá tanra wọn ni. so nǹkan tèmi èmi náà mọ̀ pé Oriyomi kì í ṣẹ̀ràn rírọ̀ nǹkan tèmi kàn máa sọ fún yín gẹ́gẹ́ bí wòlíì ni pé tán bá release Oriyomi kó má lọ ilé ẹ̀ kó má lọ stock feast tó ti yé yín
kó má lọ lé kó má lọ sọ́fì kán wá ọ̀dọ̀ àwọn àgbàlagbà gbé lọ kán lọ fortify kán lọ yọ àwọn ọṣẹ yẹn kúrò lára ẹ̀ wọ́n wá ti ṣẹ̀bọ̀ lára ni then èmi ò ní parọ́ fún yín ẹ mọ̀ ti pressure lórí the Ọ̀yọ́ state governor òun náà mọ̀ ń pa ẹ̀ ó gbọ́ ń pa ẹ̀ wọ́n ní bí kulé ò bá pa ni gbogbo ìlú pa ni so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n wá ti ṣẹ̀bọ̀ lára ni wọn ò ní pẹ́ release ẹ̀ even láàárín 7 days gan wọ́n á release ẹ̀ ṣùgbọ́n ó ti máa poison ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn because case Adédoyin Alhaji Oriyomi Hamzat àti sọ̀rọ̀ expose ẹ̀ débi wípé kò sẹ́ni tí ò mọbi tí ikú ọmọ yẹn ti wá. bẹ́ẹ̀ni. so kò dẹ̀ sí gbogbo pàrípàṣù paraganda tó ń ṣe é fún ẹ̀yin náà máa mọ̀ tó bá ṣe pé advanced country ní case yẹn ti ṣẹlẹ̀ láàrin 2 weeks wọ́n ti parí case náà. bẹ́ẹ̀ni. we have all evidence on ground wọ́n ti parí case láàrin 2 weeks. so ọ̀run àgbà wa Nàìjíríà kọ́lọ̀ ń bá wa tuntun ní so Oòduà nation Yorùbá nation wọn ló lè vindicate wa all these things. ká dá dúró kó kálukú wà láàyè ọ̀tọ̀ rẹ̀ bàbá wà láàyè ọ̀tọ̀ wa kí wèrè kan lára wọ́n wá máa pa wá tá a sì mọ́lé rẹ̀ báwa náà bá lè lọ kógun jà bá mọ́lé. àbí ẹni tí ń pa wá tó ti wà lábújá sáwà láàlọ́ Àbújá níbo lọ fẹ́ wà nílẹ̀ Yorùbá tápá wa ò ní ká ọ. That's just it. And another thing tó ṣẹlẹ̀ ẹ̀sìn wọ́n ti gbé gbogbo Yorùbá mága àti ìdíwọ́ wọ́n ti gbé wa mága. Everybody mọ̀ wípé election is not going anywhere in Nigeria. Kò dẹ̀ sí election kankan wọ́n kàn ń gbà wá ni wọ́n ń gbà wọ́n ni. Dàda àtọ́ máa fi yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn báyìí pàtì. Ẹ̀kọ́ gbogbo wọn kàn máa rọ́kùn kọ̀ọ̀kan ni. Pé wọ́n ti kọ́wọ́ wọn ọ̀rọ̀ yìí. Kí ló máa pa Tinubu ṣọ́ọ̀kì ló máa pọ̀ síbàdí gbogbo ṣọ́ọ̀kì lápá gbogbo wọn. Gbogbo ẹ bá ti jọ́ta Yorùbá tó bá lè bá a lọ kó bá a lọ kò sí aburú ń bẹ̀. Ọba tíkẹ́ẹ̀tì ló máa pa gbogbo wọn. Owó tíkẹ́ẹ̀tì ọmọ jẹ́ nǹkan kan lójú wọn èlò 100 million ẹ̀mọ tí wọ́n ti kó Nàìjíríà. Ṣé ẹ rí tí wọ́n lè protest lónìí nígbà tó bá lè protest lónìí tíṣe Mákindé gold a sọ fún wọn á gbé orí lọ́pẹ́ láàrin 3 days tó bá kàn gbé sílẹ̀ kó má lọ ilé street kó má dẹ̀ lọ sọ́fíìsì street kán wá bìkan láti lọ 45. ẹ ṣe gan ni tó adúpẹ́ lọ́wọ́ ẹni tó gbé torí àǹfààní láti fáwọn ẹlòmíín náà láǹfààní gbọ́n mo fi ń dá yín lójú pé aburú kan ò ní ṣe Alhaji Oriyomi Hamzat torí pé èmi á máa sọ mọ̀ wọ́n délé ìmọ̀ gbórúkú èèyàn àáfàá ni Alhaji Oriyomi Hamzat tààràtààrà fún ara rẹ̀ àáfàá ni tààràtààrà ó dàbí ọ̀gá mi ni Mr. Aare bàbá fìkà tí ò bá mọ̀ náà ní mẹ́pà àáfàá ni àwọn tó jẹ́ àáfàá àwọn pọ̀ ní àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó pé iṣẹ́ tá à ń ṣe ni agbélójú ju ibi tí wọ́n ti bí wa àbí ìjà àáfàá wa lọ òun ni torí náà aburú kan ò ní ṣe wọ́n tẹ́ bá sì rò pé léè táwọn fẹ́ ṣe bóyá lè ṣùgbọ́n gẹ́gẹ́ bíi tí ẹni tó pè náà sọ ẹ̀rì pẹ̀lú ẹ̀ náà lèmi náà wà gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lè mí ń pè kí ni ìdí o tẹ́ fi wá gbé Alhaji wa Oriyomi Hamzat torí pé kò sí tá a dìbò yan gómìnà kan sí ni wípé gómìnà ìwọ la yan ìwọ lolórí wa ìwọ ni adarí wa bá a bá wúkọ́ pẹ́ lé wa ìwọ lọ́kàn torí pé bí nǹkan kan bá ṣẹlẹ̀ gómìnà gbọ́dọ̀ mọ̀ sí ètò ààbò ìlú ọwọ́ gómìnà ló wà ẹ̀mí Alhaji Oriyomi Hamzat wá dọwọ́ yìí o gómìnà wa ẹnjìnìà Olúṣèyí Mákindé ẹ bá wa dìde sí o ẹnìkan ti wà lójú òpó. hello. à ń gbọ́ yín gbogbo àgbáyé ń gbọ́ yín orúkọ yín àti bíi tẹ̀sí. ẹ kú akójúmọ́ ọba àdìyẹ ló ń pè láti Ìtàló. tó ẹ bá wa dá sétò. ok mo kàn fẹ́ back up lórí nǹkan tí alàgbà tó pè last yẹn sọ understand àwọn ń ta yín jí ni wọ́n ń ta yín lólobó lórí pé kí kẹ́ wash out
everybody mọ̀ pé Alhaji Hamzat wọ́n wá láti ilé àfa nǹkan understand ṣùgbọ́n wọ́n ń ta yín jí wọ́n ń ta àwọn èèyàn jí pé àwọn wèrè tán wá gbé wọn wọn ò mú ní ṣeréṣeré lẹ́yìn báwo pé bí agbára kan la ní agbára kan sì tó bẹ̀rẹ̀ sọ pé àwọn náà lágbára àbá Hamzat kan lágbára wọn ní kinní ṣẹlẹ̀ àwọn tẹ́tẹ́ lọ bá mọ nǹkan táwọn kan ti plan nílẹ̀ ọ̀sẹ̀ tó pè láti yẹn sọ yín jí ṣẹlẹ̀ mọ oríṣi táwọn náà fi ń sọ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kan lè gbé yàn á sáàmù ẹ̀ wọ́n á fi nǹkan lẹ̀ wọ́n á dẹ̀ jùlẹ̀ tó kí àwọn èèyàn take note pẹ̀lú nǹkan tí bàbá ẹni tó pè láti yẹn. sẹ́yìn gbọ́ mi agbọ́ èyí tí wọ́n ń sọ ó yé mi ẹ rí i pé àdúrà náà là ń ṣe kó ẹ̀ àwa náà èso ọmọdé gbogbo ẹ̀ ló yé wa ọ̀dà ẹni tí wọ́n lé bẹ́ẹ̀ ṣe ń sọ ni pé Hamzat gan dúró tán kankan kò sẹ́ni ọlọ́run lálágbára ẹ̀ ń bá sì fi tọ́lọ́wọ́ ọba ṣe tọ́lọ́wọ́ ọba jù mọ̀ ń bọ́ torí pé ọ̀rọ̀ wọnú ara wọn ẹni tó pè ṣe rí agbọ́dọ̀ fi tọ́lọ́run ṣe tó bá di irú àsìkò báyìí akọni ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọjọ́ kébì wa máa sọ pé wọ́n ti gbé wọn lọ yéè kí náà láéláé kó náà lágbọ́dọ̀ bá kákákáká ni lágbọ́dọ̀ bá akọni pé kìí ṣe ètò ọ̀gẹ̀dẹ̀ tó pé tá a bá rọ́ọ̀lù yóò mì á bá ní ìrókò tá a bá rọ́ọ̀lù tí ó dùn kánpé ni ẹ má sì mí gbọ́ ṣé ńgbà táwa náà ti ń ṣe lérí mi kí n jáde ta kí n wá bẹ̀rẹ̀ sí ní mọ́ sọ kan báyìí nípa sójú tiwa náà rí àbí àwọn tí wọ́n ti odidi àkáǹtì kan pa táàrí lò tí wọ́n sì fẹ́ áàkì Ìtàn Yorùbá tẹ́ ẹ fi ń wò wáyé tí wọ́n ṣe tẹ́ ń tọwọ́ bọ̀ tí wọn ò rí ṣe kí lẹ rò pé wọn ò lè ṣe fún ẹ̀mí olúwa rẹ̀ ṣùgbọ́n àwọn kankan ń bẹ tẹ́mi èrí tí wọ́n rò pé wọ́n kéré bó sì wù kọ́ mọ dé ó jí tó oko náà ni ọmọ bó sì wù kó tètè jí tó oko ní ọmọ bá kùkùté mo gbọ́ yín yé àbúrò kan ní sẹ́mi Alhaji Oriyomi Hamzat lágbára Ọlọ́run àwa náà mọ̀ pé kò sí oríṣiríṣi ète tó wá ṣe pé lórí ọ̀rọ̀ ikú Timothy Adégòkè ni wọ́n ṣe wá gbé Alhaji Oriyomi Hamzat ó jẹ́ nǹkan tó rùn létí tí ò ṣeé gbọ́ ó sì jẹ́ ìdójútì fún ààrẹ Muhammadu Buhari àti ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà tí ẹ bá mọ̀ pé Alhaji Oriyomi Hamzat ń sọ ọ̀rọ̀ kan tí ó yẹ kó sọ ẹgbà ilé ẹjọ́ lọ Alhaji Oriyomi Hamzat náà ń ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣe oníléeṣẹ́ tó náà ń gbowó oṣù ń bẹ̀ Àgídìgbò FM tí ìjọba àpapọ̀ fún níwèé ẹ̀rí kọ̀tán òṣìṣẹ́ iléeṣẹ́ Àgídìgbò FM náà ní Alhaji Oriyomi Hamzat torí pé òun náà anchor prógámù ń bẹ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbò lẹ́gbọ̀n níwèé kásìpò náà sì ni ẹgbẹ́ níwèé òun náà ní lọ́ọ̀yà ẹnìkan ti wà lójú òpó. olùkọ́ àgbà. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ẹni ọlọ́mọ ni o ẹkún ètò. bàbá mi àwọn kankan bẹ tẹ́ bá ti máa ń bá mi bọ̀ ti pẹ́ èmi èé fẹ́ gbọ́ àwọn orúkọ ẹ dárúkọ yín àbí kẹ́ ẹ dárúkọ orúkọ yín kan ṣe rí lórí ètò tèmi òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò lèmi ẹni ọlọ́run mọ̀ kínní kan ibi tẹ́ ẹ ti ń pè kò sẹ́ni tó rójú yín débi pé ẹnìkan wà á bá yín ẹja máa dárò ìlànà iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lèmi máa ń tẹ̀lé torí ọlọ́run ẹ rí i pé gẹ́gẹ́ bí kinní bá pè yín àwọn òṣìṣẹ́ ilé ìbáraẹnisọ̀rọ̀ wọ́n ó béèrè orúkọ yín ẹni tó dẹ̀ pé ó sọ orúkọ ara wọn ìdínú tá a bá bẹ̀rẹ̀ ètò àwa oníròyìn á ti dárúkọ wa kẹ́ ẹ lè mẹ́ni tó ń sọ̀rọ̀ tá a bá sì fẹ́ parí náà á tó dárúkọ wa kẹ́ ẹ lè mẹ́ni tó parí ètò bàbá mi kí lorúkọ yín. hello torí gẹ́gẹ́ ìlànà iṣẹ́ wa ni èmi máa ń tẹ̀lé kájọ àwa tá a bá pè ẹja dárúkọ wa ẹ bá wàá dárúkọ míì tí èso orúkọ yín ẹja dárúkọ ẹ bá sì dárúkọ ẹyọ ká dárúkọ gbogbo orúkọ tá à ń jẹ́ bóyá orúkọ mẹ́ta là ń lò ní bóyá orúkọ méjì kìí ṣe dandan ṣùgbọ́n ẹja tẹ̀lé ìlànà iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ máa ń sọ fáwọn tó ti ń bá mi bọ̀ tipẹ́ ìlànà iṣẹ́ bẹ́ẹ̀ yẹn bá text message síbi tí n bá fẹ́ reply màá béèrè orúkọ rẹ̀ àti ibi tó wà ìlànà iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lèmi máa ń tẹ̀lé ṣe gan ni torí náà bá a ṣe ń bá bọ̀ a pè gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a pè gómìnà wa nìkan ti wà lójú òpó.
Hello. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Bàbá Yusuf ló ń sọ̀rọ̀ láti Lagos State. Tó ẹ bá wa dá sétò ọ̀dọ̀ yín wọ́n gbé bàbá wa wá o. Bẹ́ẹ̀ ni èmi náà fọ́lọ̀ program yẹn láàárọ̀ yìí níbi àwọn ọmọ ẹsẹ̀ aláṣẹ Oriyomi Hamzat. Kí ni ẹ̀rọ jẹ́ ìyàlẹ́nu fún wa pé níbo ni Nàìjíríà ń lọ gẹ́gẹ́ gẹ́gẹ́ báyìí? Ibi tí ń lọ náà ni gbogbo àjọ ń wò. Ṣé kí á ló tọ́lẹ̀ ká túmọ̀ sọmọ ni? Ibi tí ń lọ náà gbogbo àjọ ń wò. Ìgbà tó ọmọ yẹn ń sọ láàárọ̀ ní pé ó ní kí ló kan Oriyomi pẹ̀lú ọmọ sọ́pa kan sí fámìlì ẹ̀ ní ṣe kíníkẹ́. tó evidence jáde ọ̀rọ̀ sì wá ń kọ̀ ọ̀rọ̀ tí kan tó ń kọ̀ tó tún wá fi gbé e gbé. bá a ṣe ń sọ̀rọ̀ ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ nílé ẹjọ́ lọ́ṣogbo láti aago 9 àárọ̀ àná aago 5 kọjá kí adájọ́ tó dìde kí wọ́n tó sọ̀rọ̀ tó sì gbé mi. wọ́n ìtumọ̀ àyíṣòwò padà láàárọ̀ yìí. wọ́n ìgbẹ́jọ́ tiẹ̀ ti ń lọ lọ́wọ́ báyìí ìgbẹ́jọ́ ti ń lọ lọ́wọ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ fún wa. so náà nísìnyí ó yẹ káwọn Ìbàdàn kan jáde síta kan jáde fẹ́ wọn because tí wọ́n bá jáde àwọn nípò yìí wọ́n rẹ́jà sí ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀. àti ìfẹ́ kẹ́nìkan kan ó jáde láti ṣe ìfẹ̀hónà ẹsẹ̀ àjìjà máa tẹ̀lé bí Alhaji Oriyomi Hamzat torí pé mo mọ Ìbàdàn kú ẹ mọ ráyọ̀tì ìfẹ̀hónà Ìbàdàn ni máa ń le ìsì máa ń burú torí pé eégún tó le lára Ìbàdàn ń sìn àìwáyé ká mọ̀ láàrò kan lára ìjàgbó la fi ń pariwo fún gómìnà wa kí bàbá wọ́n tètè gbégbèsè akọ lórí ẹ̀ ẹ jẹ́ ká gbé pèlè náà. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. rò pé kinní yẹn ń reconnect ẹ lè pè wá padà tí ẹ bá ti ráyè ẹ pè wá padà à ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ jìnnà Olúṣèyí Mákindé mo rò pé àwọn òṣìṣẹ́ aláàbò wọn ti ta ní lólobó pé wọ́n ti wá gbé Alhaji wa Oriyomi Hamzat o wọ́n ti wá gbé Alhaji wa Oriyomi Hamzat kí ni ìdí tẹ́ fi wá gbé Alhaji wa Oriyomi Hamzat lórí ọ̀rọ̀ ikú Timothy Adégòkè náà làwọn náà ti gbọ́ lẹ́nu Alhaji Oriyomi Hamzat pé ẹni tá sáà wàá mú àásọ ẹni tó ṣe ẹni tá fẹ́ káwọn ọmọ tó wà pẹ̀lú Alhaji kí wọ́n pè wá fún lọ́lọ́run tẹ̀tẹ̀ wá fún Alhaji gan ní àǹfààní kí wọ́n ti sọ̀hún lórí ọ̀rọ̀ ikú Timothy Adégòkè ọ̀rọ̀ tí sì ń bẹ nílé ẹjọ́ ìyàwó tẹ́ wàá kó yọ pọ̀ ẹ gbé gbogbo àwọn òṣìṣẹ́ BCOS náà wà ní kinní lánàá Channel wà ń bẹ̀ TVC wà ń bẹ̀ kí lorúkọ Aláròyé wà ń bẹ̀ BBC Yorùbá wà ń bẹ̀ àwọn punch paper gbogbo èrò akọ̀ròyìn ló wà ń bẹ̀ kódà àwọn ọmọ táwa náà rán lọ wọ́n ń bẹ ń bẹ̀ gbogbo ẹ̀ làwa náà rí gbogbo bí ṣe ń lọ làwa náà fi ẹ̀mí èdè ẹ̀rí pé gbà tí ẹjọ́ ẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan bẹ tẹ́ ẹ̀ mọ̀ wọ́n ní líìsì àwọn tí wọ́n fẹ́ ṣe níjàmbá ṣùgbọ́n àwọn ọ̀sọ́ yóò jáde ni àwa náà mọ̀ wọ́n lé líìsì àwọn tí wọ́n fẹ́ ṣe níjàmbá ṣùgbọ́n mo mọ̀ yìí pé ẹni pa gúnugún kan kì í kádùn gbogbo ẹni tó pa Timothy Adégòkè pátá apá aláǹgbá iṣẹ́ ẹ̀rùn méjì agbára Ọlọ́run a bẹ̀ gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ kàn ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ ló délẹ̀ yìí torí pé n tó lè dogun tó lè di ọ̀tẹ̀ àfẹ́ tó ti pé ó lè di ogun tó lè di ọ̀tẹ̀ láti ìgbà tí wọ́n ti pa Timothy Adégòkè tọ́rọ̀ sì le bó ṣe le tó ní ìpínlẹ̀ Ọ̀ṣun àgbọ́ kí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó jáde sọ ọ̀rọ̀ kankan tí irú eléyìí bá ṣẹlẹ̀ yìí mo máa fi kọ́ ẹ̀kọ́ púpọ̀ lára ìpínlẹ̀ Èkó ti ń hùwà gẹ́gẹ́ bí a lè pe Èkó ní orílẹ̀-èdè nínú orílẹ̀-èdè bíi àwọn ìlú tó ti làmìlaka lágbàáyé ojú ẹsẹ̀ ní gómìnà ó ti jáde mẹ́bàá ní kankan ṣẹlẹ̀ ní gómìnà ó jáde yóò bára àlù sọ̀rọ̀ àgbọ̀ láti ìgbà tí wọ́n ti pa Timothy Adégòkè láti inú oṣù kọkànlá ọdún tó lọ ó ti ń lọ oṣù 6 sóṣù 7 báyìí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun òwì ha tọ́rọ̀ fi délé ẹjọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun òwì hó tọ́rọ̀ fi délé ẹjọ́ àfìgbàtà tó ń bẹ gómìnà wa kí wọ́n tó bá wa fi ọwọ́ sí ìwé kí Fẹ́mi Fálànà agbẹjọ́rò àgbà kí wọ́n tó lè wá sí ilé ẹjọ́ láti lè máa béèrè lọ́wọ́ àwọn olùjẹ́jọ́ torí náà gbogbo àwọn ọmọ Yorùbá tá ń bẹ káàkiri àgbáyé iná ni a ti gbọ́n yí pé kìí ṣe ìròyìn mọ́ o wọ́n ti gbé Alhaji wa Oriyomi Hamzat
Oríyọmí Hamzat. iná ni a ti gbọ́ yín pé. ẹ má bínú ọ̀rọ̀ tí ń wọnú ara wọn ti gbé aláàjì wa Oríyọmí Hamzat wọ́n ti gbé wọn lọ sí ìlú Àbújá nítorí ọ̀rọ̀ Timothy Adégòkè ni bó bá ṣe ń lọ àmọ̀jẹ́ ẹ̀gbọ́ ó ṣeéṣe o ká tó padà wá ní àìpẹ́ gẹ́gẹ́ bí aláàjì wa Oríyọmí Hamzat ti wá sọ o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe aláàjì wa Oríyọmí Hamzat o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe aláàjì wa Oríyọmí Hamzat ẹ jẹ́ kí n tún lo fídíò lẹ́ẹ̀kan sí kó tó di wípé a máa lọ fídíò tí ọmọ mi Aare Kọ́sìm fi ṣọwọ́ sí mi ẹ jẹ́ n tún lò lẹ́ẹ̀kan sí kó tó di pé a máa lọ ẹ jẹ́ n lò lẹ́ẹ̀kan sí ok àtẹ̀tí ìdánlódù ẹ̀ gan ó sì wà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ n lò àmọ́ tó rí fídíò mọ̀ ẹ pé abẹ́rẹ́ ti wá dìlítì ẹ̀ ni ẹ má mà ṣeré kéré àrí fídíò ń bí ní ìṣe o kò dáa báyìí o èèpẹ́ títí áàkì péjì Alhaji Oriyomi Hamzat àmọ́ rí fídíò mọ̀ ok mo ti rí mo ń bọ̀ ká gbọ́ ọ̀rọ̀ tí Alhaji sọ ká gbọ́ ọ̀rọ̀ tí Alhaji sọ. Oriyomi Hamzat orúkọ mi pé ọmọ Nàìjíríà mú kí yín o nílẹ̀ yìí àti lókè òkun ẹ ń wò mí pé ẹ sì ń gbóhùn mi bẹ́ẹ̀ ni ohùn mi lẹ̀ ń gbọ́ ojú mi lẹ̀ ń rí ṣùgbọ́n mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti wà lọ́dọ̀ ọlọ́pàá o iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wá gbé mi àwọn SIB àwọn ni wọ́n gbé mi tí wọ́n fà mí lé FIB lọ́wọ́ kí ni mo ṣe nítorí ọ̀rọ̀ Adédoyin wọ́n nítorí pé wàhálà tèmi pọ̀ lórí ẹ̀ Adédoyin kọ̀wé sáwọn làwọn ṣe gbé mi lápá ìyáká láti Ìbàdàn mo ti wà lábújá báyìí o ní tó jẹ́ kí n ṣe léyìí ni pé àmọ́ tó lè ṣẹlẹ̀ nígbà tá a ṣèjọba nígbà tá a dáràn tá a sì pànìyàn mo rò pé civil matter lọ́rọ̀ Adédoyin àtẹ̀tí lọ court mo dẹ̀ ti jàre bọ̀ kódà wọ́n ní kó fún mi lówó kí n gbowó lọ́wọ́ rẹ̀ torí pé mo jàre wọ́n dẹjọ́ ẹ̀ nù ṣùgbọ́n síbẹ̀ àwọn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti gbé mi wà lákàtà wọn báyìí ní tó jẹ́ kí n máa sọ eléyìí ni pé àmọ́ tó lè ṣẹlẹ̀ o àmọ́ tó lè ṣẹlẹ̀ o àmọ́ tó lè ṣẹlẹ̀ mo tún tẹnu mọ́ àmọ́ tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo bá padà dé mo ń fi gbogbo ẹnu sọ pé tí mò ń ṣe mi ní filẹ̀ láéláé bí mo dẹ̀ ṣe ń lọ ságọ̀ wọn tí mo wà pẹ̀lú wọn báyìí ẹ̀ lè má mọ kù tí mo wà bóyá wọ́n ń fìyà jẹ mí lọ́wọ́ bóyá wọ́n ń tọ́jú mi lọ́wọ́ bóyá wọ́n ń kó mi fòpọ̀ lọ́wọ́ ṣùgbọ́n bí mo ṣe rí nìkí tó lọ apá mi pé o ẹsẹ̀ mi pé o nǹkan kan ò ṣe mí o bẹ́ẹ̀ ni kò sáìsàn kankan lára mi àti ẹ̀ẹ́dọ́gbọ́n fi nǹkan sóúnjẹ fún yàn àádọ́gbọ́n fi nǹkan sínú ilé tá a bá fìyàn sí ló jẹ́ kí n ṣe gbogbo eléyìí kí n tó lọ ayé ti kúrò láyé ẹpá díẹ̀díẹ̀ ayé ti kúrò láyé ẹyọ ọgbé Oriyomi Hamzat ò sì ṣe é yọgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hamzat jákèjádò àgbáyé Oriyomi Hamzat ti wà ní àkàtà àwọn ọlọ́pàá nítorí pé wọ́n ní kí ló kàn mí lórí ikú Timothy kò yẹ kí n dá sí ọ̀tàn òjìbá lọ wọ́n ní mo ti dá sí ikú Timothy jù mo ti pariwo Adédoyin jù mo ti tú àṣírí Adédoyin làwọn ọlọ́pàá gbé mi fún kí ló dé tí mo lọ ilé ẹjọ́ ìjọba mọ̀ọ́sẹ̀ ní àgbólówó àbọ́lọ́lá kan èèyàn ọmọ Nàìjíríà mo mọ̀ wípé Ọlọ́run bẹ lẹ́yìn olódodo Oriyomi Hamzat lórúkọ mi o I still remain myself and I will never once again I will never change from whom I am ntọ́lọ́run dá mi mọ́ tọ́lọ́run pè mí ntọ́ lò mí fún ni màá máa ṣe eléyìí ò lè pa mí lẹ́nu mọ́ o àyàfi ṣùgbọ́n tí mo bá sì wà lókè ìpẹ́ bí màá ṣe nìyẹn mo sọ fún yín ni o Oriyomi Hamzat mo ti wà lákàtà àwọn ọlọ́pàá tí wọn náà bá nífẹ̀ẹ́ òdodo tó sí nínú àwọn tó fẹ́ kí wọ́n pa Timothy sóòtẹ́ẹ̀dì Adédoyin gbé ìwọ náà máa ṣe àpòsí gẹ́gẹ́ bó ṣe ń wò jẹ́ kẹ́ni tí ò tí ì gbọ́. tó ilé àti gbọ́ ohun láti gbọ́ ohun adúpẹ́ pé àti gbọ́ ohun Alhaji wa Oriyomi Hamzat kànnàkànnà ti wá na mọ ẹ̀gà ìjà ń bọ̀ ìjà èdè kànnàkànnà ti na ọmọ ẹ̀gà ìjà ń bọ̀ ìjà èdè torí náà gbogbo ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ ń bá wẹjú ni ẹ̀rù ń bà ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ lé ní orí torí pé mọ́fokó bàbá mi sọ̀nà ìjọ kan lèèyàn ń kọ́ torí pé wèrè sún bí wèrè bá sún títí yóò pàjúdà torí náà à ń pe ẹ̀yin ìjọba aláṣẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ló dé tó ṣe pé àwa kò ní papamọ́ra ilé ẹjọ́ ń bẹ tí Alhaji Oriyomi Hamzat bá ń fa kan Ramani
Adédoyin tó wọ́n fi ẹ̀sùn kàn tí wọ́n ń gbẹ́jọ́ rẹ̀ lọ́wọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ni ọmọ wa tí wọ́n sì pa ọmọ wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni sẹ́nẹ́tọ̀ Kọ́lá Balógun sẹ́nẹ́tọ̀ Kọ́lá Balógun àti ọ̀nàrẹ́bù Mise Táíwò kọ́ lọ́nàrẹ́bù tó Ìdó Èrúwà ní kínní wọ́n dà pé gbogbo ẹ̀yin ọ̀nà state honourable ni federal honourable ni sẹ́nẹ́tọ̀ wa Kọ́lá Balógun ọ̀rọ̀ ló délẹ̀ torí pé nígbà tí ọ̀rọ̀ délẹ̀ iná wà lára àwọn tó lọ sí ilé àwọn Timothy Adégòkè àti my honourable speaker ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ẹ jẹ́ ká dìde wọ́n fẹ́ fi kíní ewu wá bó la ṣe mọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ jẹ́ kó wá mọ̀ pé òdìdí lẹ wá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé kò ní síjà láàrin Ifẹ̀ àti Ìbàdàn láéláé kò sì ní síjà láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun torí pé ọmọ ìyá kan náà jọ ni wá ṣùgbọ́n Ramani Adédoyin kéré sí o ó kéré sí gidi gan Ọlọ́run ò sì ní jó di wàhálà o bá a ṣe ń sọ yìí iná ẹ̀ la fi gba ilé ẹjọ́ lọ Ọlọ́run ní jó di wàhálà o bá a ṣe ń sọ yìí la fi gba ilé ẹjọ́ lọ ṣùgbọ́n kẹ́nìkan wá rò pé bọ́ yóò ní owó kan onígbàtí ìpótọ̀ ìyá wèrè owó wo ló ní owó ẹ̀jẹ̀ tẹ̀ ń kó kí ìjà ṣọ́ra ká sì má ṣe nǹkan tí ó lè dá wàhálà lẹ̀ láfi pé gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ rí pé gómìnà wa lèmi ń pè bàbá ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ pátá ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí torí pé kò sí gbogbo ẹ̀yin tẹ́jẹ́ ìgbìmọ̀ aláṣẹ kò sínú èèyàn yín tí wọn ò ti kidnap rí nínú ìran yín nínú fámìlì yín táwọn èèyàn ti pàǹpà kú parí ẹ bá lóun lè mọ́wọ́ ẹ bá lóun mú orí bọ́ńbẹ̀ kó jáde ìpè kí n ti ṣẹlẹ̀ orílẹ̀-èdè kọ̀ọ̀kan lọ́nà káàbọ̀ náà míì kó jáde báwo ni a ṣe pààyàn èèyàn lọ ibì kan ọwọ́ akú bẹ́ẹ̀ tó bá yẹ kó bá kú ẹ lọ sọ fáwọn ọlọ́pàá kí wọ́n sì gbé wọn lọ sí ẹ̀sìn gbogbo ẹ̀sìn bí náà nu láti ẹjọ́ yìí náà láti ọdún tó lọ náà ìléwọ̀n ìfilẹ̀ dì sí lọ́wọ́ ilé ẹjọ́ ṣé ẹ sì rò pé orí àwọn ọlọ́pàá orílẹ̀-èdè wa kú ẹ sì rò pé orí ẹ̀ka ìdájọ́ kú tí wọ́n tó fi ní wọ́n máa rìmáìndì ẹ̀ sẹ́ńtọ́ wà nínú ọgbà ẹ̀wọ̀n tí ń ṣẹjọ́ lọ́wọ́ ó gbé Oriyomi Hamzat lọ sílé ẹjọ́ wọ́n dẹjọ́ nù wọ́n tún ní kó sanwó fàlájò Oriyomi Hamzat sáwọn ọlọ́pàá tó wá láti Àbújá wọn ò rí èèyàn nǹkan ti bàjẹ́ lórílẹ̀‐èdè Ọlọ́run ló lè tún ṣe tó orúkọ tèmi ò fìgbà kan yí padà èmi lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas yín náà ni pẹ̀lú ògo Ọlọ́run ó ṣeé ṣe ká tó padà wá ṣùgbọ́n inú wa dùn pé Alhaji náà ti bá wa sọ̀rọ̀ pé ìkẹ́kọ̀ọ́ ṣe àwọn o àpẹẹrẹ pé tó lálàáfíà tápá pé tẹsẹ̀ pé ìkẹ́kọ̀ọ́ ò ṣe o ìkẹ́kọ̀ọ́ sì gbọ́dọ̀ ṣe Alhaji Oriyomi Hamzat ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe o torí yí pé ìjọba àpapọ̀ náà mọ̀ pé wọ́n bá nílẹ̀ máa ń ṣẹ́gègé ọ̀tẹ̀ mú ta sẹ́yìn kó wọ́n mọ̀ pé tí Ìbàdàn yàtọ̀ torí pé Ìbàdàn ìbẹ̀rù gan ẹ pàápàá yóò sùn yín ẹ lọ bèrè ńgbà yé Àbásà ráyọ̀tì tìbò ló le jù ẹ lọ bèrè tí Ìbàdàn bá fi lè jáde Ìbàdàn ẹ tètè jáde tí Ìbàdàn bá fi lè jáde ẹni tí ó kó Ìbàdàn wọlé yóò múra Ọlọ́run ní jáde wàhálà o àìwáyé ká mọ̀ láàrùn kan lára ìjà àgbòrò làrùn Ìbàdàn mo mọ tí mò ń sọ gbogbo òlú ló ní àdámọ̀ tiẹ̀ ṣùgbọ́n wàhálà ìjà àgbòrò ọ̀rọ̀ Ìbàdàn lọ́rùn gidi gan ṣùgbọ́n Ọlọ́run ní jáde wàhálà agbára Ọlọ́run ní jáde wàhálà ńlẹ̀ Yorùbá ẹ má dògún lẹ̀ Yorùbá o ẹ má dògún lẹ̀ ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ má Alhaji Oriyomi Hamzat o ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ mú Oriyomi ọmọ Amusa òkìkí ọlá o ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ mú o ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ mú o a sì ń fún yà èmi ọjọ́ méje kankan fún ju 24 hours lọ Alhaji Oriyomi Hamzat gbọ́dọ̀ padà sí Ìbàdàn bẹ́ẹ̀ ṣe gbé lọ náà ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ tó escort ẹ̀ bẹ́ẹ̀ ṣe escort ẹ̀ lọ Àbújá náà ẹ̀ tún gbọ́dọ̀ escort ẹ̀ sí Ìbàdàn láàrin 24 hours gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fàtòyò ẹnjìnà Olúṣèyí Mákindé bàbá dáadáa ẹ ṣé o. ó kó ẹ̀yìn ló gbòde owó ẹ̀yìn ló gbòde ọba ń gba tiẹ̀ ìjòyè ń gba tiẹ̀ adájọ́ ń gba tiẹ̀.